It's a free food today. For the needy. Free food for the needy. Ọlọ́run kò túbọ̀ ràn lọ́wọ́. Ẹ̀yin tí Ọlọ́run lò, àwọn rí ìrànlọ́wọ́. Àmín. Ẹ̀yin tí Ọlọ́run lò, Olúwa yóò ṣàánú fún yín. Àmín. Ẹ ò ní wà bàbá. Àmín. Thank you so much for this free food. Bẹ́ẹ̀ ni wọ́n ti darí mi ní ìlànà. Ló wà ń ṣe ẹ̀kọ́ dàbí tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ò ní ìrọ̀lẹ́ òwúrọ̀ nípa tó ń ṣe kọ́pọ̀lọpọ̀ èèyàn kan jẹun káwọn èèyàn jẹ àwọn tí ò ní ìpọ́tọ́ máa jẹ. So, glory be to God, Ọlọ́run ti fún aṣọ òbí. God bless you. Ṣé ó ti yá káwọn èèyàn máa bọ́ wá? Ẹbí náà ni wọ́n máa wá bẹ́ẹ̀ wọ́n máa gbà wọ́n dẹ̀ máa lọ. Àwa lọ ilé ìnáwó ni a ṣe ń gbé mi. Saturday wà fún ẹgbẹ́ wá ìfín wà lórí. Saturday wà fún ìnáwó ọ̀nà program méjì láti délé mi ọmọ wa kan ṣe wedding àwọn gómà ọ̀nà ara wọ́n pé 20 years lónìí ṣùgbọ́n láti mọ̀ ìgbà yín tẹ́ bá jẹ́ olórin tẹ́ jáde ní ọ̀nà ara olómọ́ra o àwa náà ti dá olú láti jọ́sùn gbogbo ẹ̀tẹ́ jẹ́ olórin gómà ní ọ̀nà ara ní Ìbàdàn ṣẹlẹ̀ ṣùgbọ́n bí dìgbò ni a máa bẹ̀rẹ̀ ìpàdé láìpẹ́ yìí tó dẹ̀ máa ní advantages tó pọ̀ ẹ̀dẹ̀ rí owó ọlọ́run program wà níbí láàárọ̀ ọ̀la ní orí ilẹ̀ ní agbára náà ní àárọ̀ ọ̀la program wà níbí láti aago 6 wọ aago 12. Make sure you are here for the presence of the power of God fún ìfarahàn agbára ọlọ́run ọ̀dọ̀ ìfọ́tíyá ẹ̀rọ ajẹ́pápá àgbé ìlẹ́sìn. Pastor,
wọ́n tó ọ̀gá báyìí kọ́kọ́ pẹ̀lú wájú ara wọn báyìí. Ẹ wá máa jókòó báyìí. Wọ́n máa jókòó lọ róò báyìí róò. Oníkálùkù pẹ̀lú abọ́ ẹ̀ ni o. No, one. Yeah, straight now. Hey! Olódùmarè. Don't do Olúwa ṣe mí lóore ó mo yọ̀, Jésù yìí ṣe mí lóore ó mo ara yìí ṣe People by the network, like you power system. Come on, all phone. Fakula, by Masive. Ọlọ́run kó yẹ oúnjẹ sí mi. Ọlọ́run kó yẹ oúnjẹ sí mi. Ọlọ́run kó yẹ oúnjẹ sí mi. Àwọn tí wọ́n fẹ́ jẹ Ọlọ́run kó yà wọ́n sí mi. Wọ́n máa jẹ́ sí iyè. Wọn ò ní ṣaláìní. Ọlọ́run yóò pèsè fún wọn. Wọn náà ó rí àánú gbà. Àwa tá à ń ṣe kò ní tán fún wa lónìí. A ó rí ìrànlọ́wọ́ tó bá Jésù lọ. Bóyá lẹ́yìn kọ̀ọ̀kan ojú ẹnu bọ̀.
lọ aláṣẹ. Kò sẹ́ni bọ̀ tó àti sọ wọn ní kí wá ẹ̀pọ̀. Nígbà kẹjọ pé bó pa nìyẹn. Ẹ̀rẹ̀ ká ló tó lè yọ ọ̀rọ̀ ìgbàdí ìjẹ́ o. Ṣé ẹ ṣe o. Oríṣiríṣi kọ́ yìí. Má lọ bẹ̀ jù báwọn. Ẹ ilé. Bàbá ti gbà ẹ́ kó láàrin àwọn tó ti gbà. Ọ̀pọ̀ tó dáa máa mọ ìyàwó tó kù. Ọ̀pọ̀ láàrin àwọn tó ti gbà. Ó yá. Ọ̀pọ̀ láàrin àwọn tó ti gbà. A lè mọ ìyàwó tó kù. Ẹni wá gbọ́dọ̀ ṣe ti ń ṣàn lórí ẹ̀jù.
Ici, ça va. Dans le temps.
lọ́lọ́gbọ̀ ẹ tún yẹ jẹ̀ka sí tẹ bá ń ṣe ìnáwó bóyá birthday bóyá remembrance bóyá àpẹẹrẹ ohun tẹ bá ń ṣe yóò dáwọ́ ohun tẹ bá ń ṣe ó dáa láti ṣe patí láti kó àwọn èèyàn lẹ́nu jọ ó dáa it's good to entertain people ó dáa láti ṣe oúnjẹ káwọn èèyàn gbẹ tí ohun tó dáa jù ni pé ẹ ṣe má dáná fáwọn tí wọ́n lóúnjẹ nílé ẹ ṣe má pa màálù fáwọn tí wọ́n ti yó ẹ ṣe má pa ẹran fáwọn táwọn gan lẹ́ran nílé tí wọ́n sin adìẹ nílé ẹ ṣe wo àwọn tí ebi ń pa wọn tí ìyà ń jẹ wọn ó lè má jẹ ládùúgbò ẹ lè ṣe kẹ gbé jáde lọ sí gbòòrò something like this ẹ lè ṣe àwọ àmọ́ máa pariwo eléyìí wọ́n máa pariwo Jésù mo kàn ṣe níwọ̀nba bí apá ṣe ká ẹ ṣe ṣe oúnjẹ yẹn bóyá ẹ ṣe pẹ́ẹ́dẹ̀ ẹ ṣe ṣe oúnjẹ yẹn tán ẹ wá gbé lọ sí ìgboro láàárín àwọn tí ibi gidi ń pa wọ́n pé 1 million lẹ́fi dáná oúnjẹ tẹ́ ẹ̀ sì fún wọn 4 million 5 million tí àwọn èèyàn tán ti lóúnjẹ ńlé tán jẹ ọ̀gá kò ní ìtẹ́wọ́gbà èyí tó ní ìtẹ́wọ́gbà jù ni oúnjẹ tẹ́ ẹ̀ sè nígbà birthday yìí nígbà remembrance dádì yìí ni oúnjẹ tẹ́ ẹ̀ sè tẹ́ ẹ wá gbé lọ sáàárín àwọn tálíkà is biblical máa kà fún yín wóyọ̀lá ọmọ ṣe kú dàgbà lẹ́yìn ilé is biblical nígbà tí wọ́n bá ń ṣe àsè rìn jìnnà lọ sáàárín àwọn tó mọ̀ rí wọ́n jẹ́ àwọn tí ò ní àwọn tí wọn ò jẹun gbé lọ sáàárín wọn jẹun jẹ sọ pé kò dáa kéèyàn dáná láàárín àwọn èèyàn ńlá o it's very good ó dáa káwọn tó ti ní nàkan tó jẹ nínú tó ní ó dáa omi ní ká má ṣe pátí ká má pa ẹran it's very very good ṣùgbọ́n èyí tó ní ìtẹ́wọ́gbà àbẹ̀jù ni pé tó bá ń ṣe ohunkóhun bóyá ìnáni ìnáwó ṣe oúnjẹ yẹn tán gbé lọ sí àárín àwọn tí ò ní gbé lọ sáàárín àwọn tí ò ní nǹkan kan ọmọ aláìníyàá ọmọ aláìní bàbá àwọn opó àwọn arúgbó àwọn aláìní àwọn tó kù díẹ̀ káàtó fún gbé lọ sáàárín wọn jẹun ó jẹ àwọn tó mọ̀ rí give it unto them jẹun ó jẹ kí wọ́n sì yòó jẹun ó jẹ kí wọ́n fọ́kàn wọ́n ṣàdúrà jẹ́ kí ìrètí ó wà fáwọn náà àárín àwọn tẹ́ ti dáná yẹn àwọn táwọn náà ní tẹ́ pé oúnjẹ ń bẹ́ẹ̀ lé wọn bìbà èmi ìgbà tó fóúnjẹ yẹn ṣòfò kì í ṣe nítorí pọ́n fẹ́ fi ṣòfò bẹ́ẹ̀ tí wọ́n ní àní tó wọ́n dẹ̀ tó ní àní ṣẹ́kù wọ́n ní àní tó wọ́n ní àní ṣẹ́kù gbogbo pátí méjì tí mo lọ nílùú sí wọ́n di oúnjẹ fún mi ẹran tó kéré jù gan mi lè jẹ kì í ṣe pé ìgbéraga bẹ́ẹ̀ èmi náà ti yó èmi náà ní nǹkan lé fún yín tán gbé fún mi bí mo tiẹ̀ fẹ́ jẹ kò sí appetite láti jẹ orí tí wọ́n dì í lé láàárọ̀ gan mi tí ì jẹ tán tí màá tó bá ń lé lọ́sàn-án mi tí ì jẹ tán so nídìí èyí na ọwọ́ rẹ síta láti ṣètọrẹ àánú fún arúgbó opó ọmọ aláìní ìyá ọmọ aláìní ọmọ nígbà tẹ́ bá ṣe àsè nígbà tẹ́ bá ṣe pàtó nígbà tẹ́ bá ṣe ìnáwó kankan ẹ rántí àwọn tí ò ní ẹ má da oúnjẹ tó kù yẹn má dànù o oúnjẹ tẹ̀yìn dànù o ní aláìní ó lọ ṣàjẹ lórí àkìtàn oúnjẹ tẹ̀yìn dànù o ní aláìní ó lẹ́ni tí ò ní o ní ó lọ ṣàjẹ lórí àkìtàn mo gbàdúrà ẹ ó rí àánú gbà o ọmọ tó wò mí bàbá tó wò mí ẹ ní ṣaláìní ebi ò ní pa yín o ẹ ní máa ní ẹ ó máa rí àánú gbà ẹ ó máa rí owó Ọlọ́run we love to do this every day we love to do this every day kì í ṣe nítorí káwọn yẹn lè bá wa bí no just to feed people káwọn yẹn kàn ṣáà jẹun ẹnìkan rán wọn mú lọ sẹ́nu kò sóhun kankan tá a sì láyè
ohun tó dájú ni pé gbogbo èèyàn wá jẹun lálẹ́ ni àbú yes ìwọ má jẹun láàrin ọjọ́ kan ìwọ má jẹun láàrin ọjọ́ kan God bless you ìwọ má jẹun láàrin ọjọ́ kan má jẹun láàrin 2 days ó mọ bí ara rẹ kù sí so káàrí owó Ọlọ́run please do this in your area do this in your vicinity do this in your state do this in your country do this in your street àwọn èèyàn wà ládùúgbò yín débi ń pa wọ́n kì í ṣe lágbàlá Gabriel nìkan kì í ṣe dandan ká ẹ̀ ṣe ń bí bóòlù ẹ̀fẹ̀ bá wà ṣe ń bí bóòlù ẹ̀fẹ̀ bá wà support wa bóòlù ẹ̀fẹ̀ bá wà tì wá lẹ́yìn ìwọ náà ṣe é ládùúgbò rẹ jẹ́kẹ́ lè jẹ́ àwòkọ́ṣe láti fi oúnjẹ sí àwọn èèyàn kan lẹ́nu ó lè gbàdúrà ebi ò ní pa wá o gbogbo ẹnu tó jẹun lénìí ẹnu wọn ń súre èrè wọn yóò sì mọ wa láwọn lè rí àlùbà in Jesus mighty name. God bless you. God bless you. God bless you. God bless you. So this is the free food we spoke about. The money about the 5 billion not for it for free. We are here. That is done now of finance. So a little bit of work. One bigger. We are only right. That's it.